ọmọ kóòtù òjíire ni wá, ẹ má jẹ́ kó wọn pásítọ̀ brainwash yín. Pásítọ̀ tó ń brainwash yín ó ń ṣáájò sára, ó ń parọ́ fún yín ni o. Ṣé wá rí i pé ẹ̀yin ọmọ ìjọ tí ò gbọ́, ẹ̀yin gógó lòun alàgbà yín fẹ́ jẹ́ kẹ́ ẹ fọjọ́ lọ́jọ́ lọ. Mo wá gbàdúrà fún yín pé ẹ ò ní fọjọ́ lọ́jọ́ lọ níwọ̀n ìgbà tẹ́ bá take step ni o. Alàgbà ṣọ́ọ̀ṣì yín tó ní kẹ́ ẹ má ṣe gbogbo nǹkan tó máa protect yín sára. Tẹ́yìn fún ara yín ti wá gbàgbé pé ọmọ kóòtù òjíire ni yín. Tẹ́ ẹ ti gbàgbé pé ọmọ Yorùbá ni yín. Ṣé tàlàgbà ṣọ́ọ̀ṣì yín bá fẹ́ lọ ṣe nǹkan sára tiẹ̀ tó máa pè yín dání? Tàbí tó bá ti ṣe tán tó máa dúró lórí àga wàásù ó máa sọ wípé mo ṣe lọ ṣí àjò sára ni o. Àìmọye alàgbà ìjọ tó nífá, àìmọye alàgbà ìjọ tó ní nǹkan tó ń bọ́lé, àìmọye alàgbà ìjọ tó ní ayẹta, tó ní ọ̀wọ̀ tó dáa. Ẹ̀mí ò láàárọ̀, bẹ́ẹ̀ mi bá ti bọ́ lára ó dá láyéra nìyẹn o. Tó bá jẹ́ pé tòótọ́ a máa ríra wa lọ́run, ó dọ̀run nìyẹn o. Bàbá tẹ̀wà ríra wa bó jẹ́ wípé bàbá ti kú láyé yìí náà, ó parí náà nìyẹn, ó parí náà nìyẹn o. Ẹni bá ti kú ò lè jẹ̀bá o, ẹni tó ti kú ò lè jàmàlà o, ẹni tó ti kú ò lè jẹ síkì, kò lè jẹ tọ́kì o. Ọkùnrin tó bá ti kú kò lè bóbìnrin arẹwà ṣe àṣepapọ̀ o. Obìnrin tó bá ti kú kò lè bọ́kùnrin tó gántò tó dọ́gba látòkèlè sálẹ̀, lè jọba àwọn ní àṣepọ̀ o. Ènìyàn tó bá ti kú kò lè ra mọ́tò, kò lè kọ́lé tó dáa o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà Ìgbẹ́gbẹ́bọ náà ni ẹ já sí. Àwọn ọ̀rọ̀ kan òun ni mo ní kí n wá bá gbogbo àwọn ọmọ kóòtù òjíire kí n wá bá wa sọ. Torí wípé àwọn àgbàlagbà wọn a máa ní béèyàn bá ń tún ẹ̀, ìwọ ṣe má tún ara ẹ̀ jẹ. Àwọn kan wá ní bó o bá tún ara ẹ̀ jẹ ó tún ara ẹ̀ dànù. Àwọn àgbàlagbà kan tí wọ́n ní làákàyè Yorùbá kò ní bàjẹ́ fún àwọn bàbá wa ilẹ̀ Yorùbá. Wọ́n ní bó o bá ṣẹ̀yàn àtúnṣe wà fún ẹ o láti lọ bẹ ẹni yẹn. Ṣùgbọ́n tó o bá ṣe ara ẹ títí ayé, òun ló ní dáríjì ara ẹ o. Torí tó bá wò ó bóyá yẹ kó o ṣe nǹkan kan sára táwọn kan ti lọ brainwash ẹ tí o ò ṣe é, tí kinní yẹn bá padà pa ẹ́ lára, kò sọjọ́ tí o lè rántí tí bànújẹ́ ọkàn tí ò ní máa dé bá ẹ. Kí ni gbogbo atótónu mi látàárọ̀ ni pé ọmọ Yorùbá ni wá o, ọmọ kóòtù òjíire ni wá o. Ká má jẹ́ kí àwọn kan kí wọ́n wá gba nǹkan tó jẹ́ nǹkan pàtàkì kí wọ́n gbà kúrò lọ́wọ́ wa. Nǹkan pàtàkì tí wọ́n tún wá fún wa gbà kúrò lọ́wọ́ wa yẹn kó má tún wá jẹ́ kó wá ṣe jàǹbá fún ẹ̀mí wa. Ṣé ẹgbẹ́wò kan táwọn kan máa ń pa wípé ẹ̀mí ò láàárọ̀, bẹ́ẹ̀ mi bá ti bọ́ lára ó dá láyéra nìyẹn o. Tó bá jẹ́ pé tòótọ́ a máa ríra wa lọ́run, ó dọ̀run nìyẹn o. Bàbá tẹ̀wà ríra wa bó jẹ́ wípé bàbá ti kú láyé yìí náà, ó parí náà nìyẹn, ó parí náà nìyẹn o. Ẹni bá ti kú ò lè jẹ̀bá o, ẹni tó ti kú ò lè jàmàlà o, ẹni tó ti kú ò lè jẹ síkì, kò lè jẹ tọ́kì o. Ọkùnrin tó bá ti kú kò lè bóbìnrin arẹwà ṣe àṣepapọ̀ o. Obìnrin tó bá ti kú kò lè bọ́kùnrin tó gántò tó dọ́gba látòkèlè sálẹ̀, lè jọba àwọn ní àṣepọ̀ o. Ènìyàn tó bá ti kú kò lè ra mọ́tò, kò lè kọ́lé tó dáa o. Kí ló jẹ́ kí n máa pariwo báyìí? Ẹ̀yin tí wọ́n ti brainwash ẹ̀ tí ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì tó wọn alàgbà yín brainwash yín pé ẹ má ṣe àjò sára, ẹ má ṣe ayẹta, ẹ má ṣe ọ̀wọ̀, ẹ má ṣe kinní kan. Wọ́n fẹ́ pa yín ni o. Alàgbà ṣọ́ọ̀ṣì tó ní kẹ́ ẹ má ṣe gbogbo nǹkan tó máa protect yín sára.
tẹ́yìn fún ara yín ti wá gbàgbé pé ọmọ kóòtù òjìrè nìyí, tẹ́ ẹ ti gbàgbé pé ọmọ Yorùbá nìyí. Ṣé tálàgbà ṣọ́ọ̀ṣì yín bá fẹ́ lọ ṣe nǹkan sára tiẹ̀ tó máa pè yín dání, tàbí tó bá ti ṣe tán tó máa dúró lórí àga wàásù ó máa sọ wípé mo ṣe lọ ṣí àjò sára ni o? Àìmọye alàgbà ìjọ tó nífá, àìmọye alàgbà ìjọ tó ní nǹkan tó ń bọ́lé, àìmọye alàgbà ìjọ tó ní ayẹta, tó ní ọ̀wọ̀ tó dáa. Bó ṣe ṣe fara ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe fún ìyàwó ẹ̀, bẹ́ẹ̀ náà ló ṣe ṣe fáwọn ọmọ ẹ̀ o. Ọwọ́ á ń gbé wọ́n ṣẹ̀yìn ọmọ ọjọ́ pé ẹ má ṣe é. Ṣé ẹ mọ̀ wípé láàrin àwa Kírísítẹ́nì yìí náà àwọn alàgbà kan jáde tí wọ́n ń sọ òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n tí òótọ́ ọ̀rọ̀ yẹn mú àwọn alàgbà tí wọ́n ń brainwash yìí láàrin àwọn ìjọ ìgbàlódé tí ẹ mọ̀ pé mo máa ń pariwo fún yín, tí wọ́n ń sọ fún yín pé ẹ jẹ́ ká dira o. Ẹ wo irú àsìkò táwọn wà yìí, àìmọye pásítọ̀, àìmọye alàgbà, àìmọye wòlíì ló sáré káàkiri lórí pé òun fẹ́ dira kóun má fọjọ́ ọlọ́jọ́ lọ. Ṣé wá rí i pé ẹ̀yin ọmọ ìjọ tí ò gbọ́, ẹ̀yin gangan lòun alàgbà yín fẹ́ jẹ́ kẹ́ ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ. Mo wá gbàdúrà fún yín pé ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ níwọ̀n ìgbà tẹ́ bá take step ni o. Ẹ má gbàgbé pé ọmọ Yorùbá ni wá, ọmọ kóòtù òjìrè ni wá. Bíbélì sọ wípé gbogbo nǹkan tọ́lọ́run dá dáradára ni. Ó ní mo dá ewé àti egbò fún lílò wa. Ọlọ́run ti dá gbogbo àwọn nǹkan yìí. Ó dá ewé, ó dá egbò, ó ti dá ẹranko, ó ti dá kìnìún, ó ti dá ejò. Kó tó di kó dá wa ní ìjọ kẹfà, Ọlọ́run sinmi ní ọjọ́ keje. Ǹjẹ́ sí Ọlọ́run lè ṣe àṣìṣe bí? Ṣé kíní ò wúlò? Òun lọ́lọ́run dá. Tẹ́lẹ̀ mi bá ń ṣe ibà tàbí tó ní ibà lára, tó ní táífọ̀dù lára, wọ́n á ní kó lọ ra ewédú tí wọ́n ti gé ìdí ẹ̀, kó sè é, kó fi nǹkan kan sí, kó mú. Bẹ́ẹ̀ ni ẹ bá mú, á tọ ibà pọ́njúpọ́ntọ̀ táwọn àgbàlagbà ń pè ní táífọ̀dù, á tọ̀ kó lára tán. Kí ló dé tẹ́ni yẹn fi lọ sè é? Nígbà tó ti mọ̀ wípé ọ ní kó má ṣoògùn, alàgbà ṣọ́ọ̀ṣì wọn ní kó má ṣoògùn, kó má ṣe nǹkan kan. Tẹ́yìn ò bá ṣe é, tí ẹ mọ̀ wípé tí gba pọ́njúpọ́ntọ̀ yẹn tó bá pa ẹni yẹn, òun ló ní òfu ẹ̀ o, torí òun ló dá ẹ̀mí ara ẹ̀ ní ègbodò. Ọmọ Yorùbá ni wá, nǹkan tọ́lọ́run dá fún wa a gbọ́dọ̀ lò fún nǹkan ara wa ni. Níwọ̀n ìgbà tí a ò fi ṣe bí, tí a ò fi ṣàbúrú sọ́mọlàkejì wa, tá ò sọ pé kọ́mọlàkejì wa kó má gòkè, tá ò sọ pé kọ́mọlàkejì wa kó má lọ síwájú, tí a ò tẹ ògo ológo rì, kí ló dé tí wọ́n wá ń tọ̀ wá jẹ? Táwa náà tí wọ́n ń tọ̀ wá jẹ. Òun mo ṣe sọ fún wa wípé bàbá ṣe èèyàn á lè lọ bẹ́ẹ̀ nìyẹn pé ẹ má bínú sà, ẹ má bínú mà, ẹnu ló gbé mi lọ́jọ́ yẹn o, ẹnu ló gbé mi lẹ́ẹ̀kan yẹn o, ẹ má bínú, ọmọ yín ni mo jẹ́, mo gbà pé mo ṣàṣìṣe. Nígbà tí mo délé, nígbà tí mo dé ọ́fíìsì mi, òun ni mo rí wípé nǹkan tí mo ṣe sí yín yẹn kò dáa. Bàbá yẹn á gbọ́, torí wípé àwọn náà nọ́mọ, àwọn náà léèyàn. Ṣùgbọ́n tó o bá ṣe ara ẹ, báwo ló ṣe fẹ́ bi ara ẹ? Ọmọ kóòtù òjìrè ni wá. Ẹ má jẹ́ kó wọn pásítọ̀ brainwash yín. Pásítọ̀ tó ń brainwash yín, ó ń ṣáájò sára, ó ń parọ́ fún yín ni o. Pásítọ̀ tó ń brainwash yín, ó ń ṣáájò sára, ó ń parọ́ fún yín ni o. Pásítọ̀ tó ní kẹ́ ẹ má ṣoògùn, kẹ́ ẹ má ṣáájò, ọmọ pásítọ̀ ṣe yahoo, ọmọ pásítọ̀ lọ léèwé ni, ọmọ pásítọ̀ gbé mọ́tò wálé. Ṣé bàbá ẹ̀ ló ra mọ́tò fún? Ṣé kò ṣoògùn? Òun ló gbowó lọ́wọ́ òyìnbó. Ṣé kò ṣáájò? Òun ló mú òyìnbó ní mugun. Ṣé bẹ́ẹ̀ náà lè òyìnbó wá gòtò? Ṣé kìí ṣe pé nǹkan kan ló mú òyìnbó yẹn tó fi gbowó tó fi ra mọ́tò? Ṣé pásítọ̀ ló ra mọ́tò fọmọ ẹ̀? Òun mo ṣe pé tábà tọrọ wa jẹ àtọrọ wa dànù. Ẹ̀yin yọ ẹ bá pín fáwọn yìí, ẹ jẹ́ kó délé kó dóko. Ẹ bá wò ó bẹ́ẹ̀ tí bá wò lórí TikTok yìí, lórí Facebook yìí, ẹ bá wò lórí YouTube. Kò
kò ní bàjẹ́ fún yín. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ó wà ní orí Facebook, ó wà ní YouTube, ó wà ní TikTok, ó wà ní Instagram. Ire o.